Tí èèyàn bá jorí ahun tó bá débi ìsìnkú òṣèré orí ìtàgé ilẹ̀ wa yùn Allwell Adémọ́lá, omi ẹkún bọ́ lójú ẹ̀. Ẹ wo àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa bí gbogbo wọn bí wọ́n ṣe ń sunkún kẹ́yìn èèyàn fún Allwell Adémọ́lá eléyìí tó papòdà lọ́ndì 27 of December 2025 eléyìí tá a lò lọ yìí. Ẹ̀yin abiyamọ ayé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wọ́n ní ìjọba bá tẹ subscribe button sórí YouTube channel yìí ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe ikú aya ikú ọmọ ikú ọkọ ìkọ́kọ́ ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Ní òní ni wọ́n bẹ̀rẹ̀ ìpalẹ̀mọ́ ìsìnkú Allwell Adémọ́lá eléyìí tó jọlọ nípè lọ́dún 2025. Gbogbo àwọn òṣèré orí ìtàgé pátápátá ni wọ́n péjọ síbi ìsìnkú olóògbé náà tí wọ́n bá a ṣe ìkẹyìn. Wọ́n kọ́kọ́ wà nínú chọ́ọ̀chì èèyàn láti bí aago 5 sáago 6 láti ṣe church service fún. Lẹ́yìn church service nínú ilé ìjọsìn tí gbogbo àwọn òṣèré orí ìtàgé pátápátá táwọn náà wà ń bẹ̀. Lẹ́yìn ìgbà náà ni wọ́n ṣe candle night fún Allwell Adémọ́lá. Lẹ́yìn candle night náà ni wọ́n wá ṣe artist night fún níbi tí gbogbo wọn ti bú sẹ́kún pé ó dìgbà ó ṣe ó tún dojú àlá ká tún tó lè rí ẹni tó jọ Allwell Adémọ́lá. Ilé ayé àfi ká máa ṣe rere o torí pé gbogbo nǹkan tá a bá ṣe lónìí ṣebí tàn ni yóò jẹ́ bó dọ̀la. Allwell Adémọ́lá ó náà má ti dìtàn mánú. Ó lágbára o. Ẹ má gbàgbé ọ̀la gangan ní ìsìnkú Allwell Adémọ́lá gẹ́gẹ́ bí àwọn ẹbí olóògbé bí wọ́n ṣe fi síkànnì ayélujára pé òní tó jẹ́ Thursday ní church service, bákan náà candle night àti bákan náà ní celebrity night gbogbo ẹ ti wáyé lónìí. Ọ̀la gangan ni wọ́n fi eérú fẹ́rú wọ́n fi erùpẹ̀ fẹ́rùpẹ̀ Allwell Adémọ́lá tí yóò lọ sùn láyà olùgbàlà. Èyí ò báwọn onígbàgbọ́ ṣe máa ń sọ sẹ́mọ̀ pé onígbàgbọ́ ni olóògbé. Ẹ̀yin olólùfẹ́ Allwell Adémọ́lá, olólùfẹ́ Nollywood, bákan náà olólùfẹ́ Yorùbá pátápátá tó jẹ́ Yorùbá Nollywood, ẹ lọ sí comment section ẹ tẹ RIP èyí ò fún olóògbé, RIP èyí ò fún olóògbé tó jẹ́ Allwell Adémọ́lá. Àwa ń gbàdúrà pé kọ́lọ́run bá kó jẹ́ kọjọ́ kó jìnnà síra wọn nínú Nollywood, nínú ẹ̀ẹ́dẹ́ ẹnìkọ̀ọ̀kan wa a ò ní rí láburú. Ó lágbára o. Kódà ìsìnkú Allwell Adémọ́lá lónìí tí wọ́n bá ní ìgbẹ̀yìn yẹ̀yàn láyé a fẹ́ lè sọ pé ó yẹ torí pé a ò fẹ́ lè sọ yí pé pàtó òṣèré orí ìtàgé kan tí ò wà ní torí pé ó fẹ́ dàbí ìgbà pé obìnrin náà inú àwọn celebrity inú àwọn Nollywood Yorùbá tí ò lọ́tà ló wà ló fi jẹ́ pé gbogbo àwọn òṣèré orí ìtàgé pátápátá ní wọ́n fẹ́ péjọ síbẹ̀ láti ṣe ìkẹyìn fún Allwell Adémọ́lá. Fún ẹ̀yin tí ẹ mọ irú ikú tó pa Allwell Adémọ́lá ẹ jẹ́ àǹfààní ká tún fi ṣàlàyé irú ikú tó pa torí ẹ̀yin lè má ti gbọ́ tàbí kó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ìròyìn òfégè ni. Gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ wọ́n ní pé ní òpin ọdún yìí lọ́ndì 27 tí olóògbé tó wà nínú ilé rẹ̀ ibi tó ti ń ṣe ìpalẹ̀mọ́ ọdún pé bí 31st bí ó ṣe lọ. Kódà ó tún fi sí ìkànnì ayélujára rẹ̀ pé this end I will see the end of this year, this year will never see my end. Ẹni tí olóògbé tó post kàn lórí ẹ̀rọ ayélujára náà. Ṣùgbọ́n bó ṣe wà nínú ilé rẹ̀ tí wọ́n ń ṣe ìpalẹ̀mọ́ ọdún ṣàdédé ni àìsàn náà kí olóògbé tí wọ́n ń pè ní heart attack tó jẹ́ pé kọ́kàn ṣàdédé sọ sẹ́lẹ̀. Báyìí ni ọkàn olóògbé ló kàn ṣàdédé sọ sẹ́lẹ̀. Wọ́n gbé dìgbà ó di ilé ìwòsàn ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ aṣọ ò mà bọ́mọ yẹ Allwell Adémọ́lá mọ́
ọmọye rẹ̀ mọ̀ padà ìrò ọjà tí í ṣe yí pé gbogbo báwọn dókítà bí wọ́n ṣe dùn sọ́tún tí wọ́n dùn sósì ó padà jọ́lọ̀ ní pé ó máa ṣe ilẹ̀ ń jẹ̀ nìyàn. Ṣébí kì bá ṣe pa ìkú láyé ni àbá bá àwọn ará àgbà ìwáṣẹ̀ àbá bá gbogbo wọn, ṣùgbọ́n ikú ni ó pín ìrìn àjò ẹ̀dá. Òun ti dé bus stop tiẹ̀ nù. Ẹ lọ sí comment section ẹ tẹ RIP RIP èèyàn Adémọ́lá, ẹ tẹ RIP Allwell Adémọ́lá. Kódà Rótìmí Sàlámì eléyìí tó jẹ́ ẹni tó súnmọ́ olóògbé tímọ́tímọ́ ó náà wà níbi ìsìnkú rẹ̀ lónìí láwọn ènìyàn ń bẹ̀ pé má bàrà jẹ́ má bàrà jẹ́ má bàrà jẹ́. Ọdúnládé Adékọ́lá, gbogbo wọn, Madam Sajẹ, Kúnlé Afọ́d àtàwọn oríṣiríṣi àwọn èèyàn mélòó la fẹ́ kà nínú yẹn Adípèlé. Gbogbo wọn pátápátá ni wọ́n lọ síbi ìkẹyìn olóògbé tí wọ́n lọ yẹ̀ sí. Ṣùgbọ́n bó bá ṣe ń lọ lọ́la tó rọ̀la gangan ni wọ́n fi eérú bẹ́rú, wọ́n fi erùpẹ̀ fẹ́rùpẹ̀. Ọ̀la gangan ni olóògbé Allwell Adémọ́lá ni yóò máa lọ sí ibùsùn tiẹ̀ tóró ti dé ibùsùn tiẹ̀ ó ti dé bus stop pátápátá. Bó bá ṣe ń lọ lọ́la a ó máa tún já yín sí, a ó máa mú wá fún yín. Ẹ má gbàgbé ẹ subscribe yín sórí YouTube channel wa kẹ́ wá share fídíò náà. Ẹ má sì gbàgbé ẹ lọ sí abala àríwísí ẹ̀yin comment section kẹ́ tẹ RIP. Ẹ wo àwọn òṣèré orí ìtàgé tí gbogbo wọn ò lè mú mọ́ra mọ́ látàrí pé òkú ọ̀fọ̀ ni. Ṣé mọ̀ yìí pé olóògbé 49 years péré ló papòdà, kí wá tún ṣe pé 49 years lásán olóògbé ò tún fọmọ sáyé lọ. Ó lágbára o, ilé ayé àfọwọ́lẹ̀ fọ́ọ̀bà kò sẹ́ni tí ò ní kú. Ikú àlìmọ́tò. Ẹ má gbàgbé ẹ share fídíò náà kẹ́ subscribe yín sí YouTube channel wa kẹ́ wá lọ sálábàlá òríwísí ẹ tẹ RIP ikú aya ikú ọmọ ikú ọkọ kó máa ní wọlé tó àánà lọ́dún tuntun tá a wà yìí. Ó mà ṣe o. Bó bá ṣe ń lọ a ó tún máa jẹ́ kẹ́ ẹ mọ̀.